ẹ̀yin ènìyàn wa, àṣẹ ti wá látòkè o. Ẹnikẹ́ni tó bá mú nǹkan ìjà olóró, nǹkan ìjà alágbára sọ́wọ́, ẹ ta ń bọ̀. Wọ́n ní kí wọ́n ta ẹni náà níbọn ni. Ọ̀gá ọlọ́pàá ti pàṣẹ o fún àwọn ọlọ́pàá, iléeṣẹ́ ọlọ́pàá, wọ́n ti pàṣẹ fún wọn wípé tí wọ́n bá rí ẹnikẹ́ni tó gbé jagamu sọ́wọ́, tí ẹnìyẹn kì í ṣe ológun, kì í ṣe ọlọ́pàá, wọ́n ní kí wọ́n ta ń bọ̀. Túnjí Dìísù tó jẹ́ IGP ọlọ́pàá ló pàṣẹ yìí o ní Benue State, níbi tí wọ́n ti lọ ṣe ìpàdé. Ibẹ̀ ni wọ́n ti pàṣẹ yìí o wípé ẹnikẹ́ni tí kì í ṣe ẹlẹ́ṣọ́ ààbò bí ọlọ́pàá, bí ológun, tí wọ́n wá rí firearm ní ọwọ́ ẹ̀ tó ń gbé rìn kiri bí àwọn darandaran tí wọ́n ń lo AK, tàbí àwọn jàǹdùkú tí wọ́n fi ìbọn tí wọ́n fi ń da ìlú rú tí wọ́n ò gbàṣẹ. Wọ́n ní tí wọ́n bá wá rí ẹnikẹ́ni o tó wá ń gbé nǹkan ìjà yìí rìn kiri lọ́nà tí ò bá òfin mu, wọ́n ní kí wọ́n ta onítọ̀hún níbọn. Wọ́n ti wá gbé agbára wo àwọn ọlọ́pàá báyìí o. Ẹni tí ta ebù, ẹni tí firearm tó bá ti rí lọ́wọ́ èyí tí wọ́n fi rán wọn gan wọ́n jẹ. Ọlọ́pàá ni wọ́n fún ládùúrà àṣẹ yẹn ló bá tán, ó yá. Wọ́n ní operation fire for fire ló kàn báyìí, ojúfojú ẹ̀jẹ̀ fẹ́jẹ̀ ni. Wípé ìwọ tó lọ ń gbé ìbọn rìn kiri, tó kọ̀ lọ ń gbé ṣàkárá kiri, àbí tó ń dì sẹ́yìn máṣí, tó ń dì sínú ṣakaṣaka kiri, bí wọ́n ṣe máa ń kó wọlé yẹn. Àwọn Fúlàní, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àjèjì tí wọ́n máa ń gba ìbọn lọ́wọ́ wọn, ta ìbọn lóríṣiríṣi, àti àwọn obìnrin ìyàwó àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń gbé oríṣiríṣi rán níṣẹ́. Wọ́n ní tí wọ́n bá ti ká mọ́ wọn lọ́wọ́, ẹ má tẹ̀ sọ wípé ẹ fẹ́ yẹ̀ wọ́n wò, ẹ ta o ẹni tó gbé gọ́gọ́gọ́ yẹn, ẹ ta òun gan níbọn. Ẹ wo ẹ̀yin ènìyàn wa, tẹ́ bá fara mọ́ irú àṣẹ yìí, ẹ jẹ́ ká rí èròǹgbà yìí ní abẹ́ fọ́nrán yìí. Wọ́n ní kò sí ẹnikẹ́ni tó ní àṣẹ láti gbé nǹkan ìjà sọ́wọ́. Wọ́n ní ọlọ́pàá àti ológun ni. Ó dà, àwọn local vigilante wa ń kọ́ o, àwọn ẹlẹ́ṣọ́ ààbò ń kọ́ o, àtàwọn náà ni. Ọlọ́pàá ò ṣàgbọ́dọ̀ ta àwọn wọ̀nyẹn níbọn torí àwọn yẹn ẹlẹ́ṣọ́ ààbò ni wọ́n. Ẹ̀yin ènìyàn wa, tí ẹ bá ní gbàgbé, níbẹ̀rẹ̀ oṣù yìí, ẹni tó jẹ́ mínísítà fún ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà, Christopher Musa, òun náà sọ̀rọ̀. Ó pàṣẹ fún àwọn ológun wípé kí wọ́n má dúró de ọ́dà mọ́. Ẹni tó jẹ́ ọ̀gá ọlọ́pàá náà, àwọn náà ti pàṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá o. Wọ́n ti pàṣẹ fún àwọn ọlọ́pàá wípé tó bá ti rí ẹnikẹ́ni wípé àwọn ò lè continue láti máa lose àwọn ẹlẹ́ṣọ́ ààbò àwọn mọ́, látàrí wípé wọ́n dúró de ọ́dà, tàbí wọ́n rí nǹkan ìjà lọ́wọ́ ẹni tí kò yẹ kó gbé dání lọ́nà tó bófin mu. Wọ́n wá ní wọ́n arrest ẹ̀. Wọ́n ní ẹnìyẹn, wọ́n ní kí wọ́n kọ́kọ́ tá ń bọ̀ lẹ́sẹ̀ lórí kókósẹ̀. Wọ́n ní kí wọ́n tá ń bọ̀. Ẹ wo ìròyìn yẹn lẹ̀ ń wò yìí ní iléeṣẹ́ Àṣàkẹ́ TV News. Ẹ̀yin tí ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní ka ìròyìn wa, ẹ lọ máa ka ìròyìn wa lórí ashaketvnews.com. Jẹ́ kí a kà sí wa létí. Òun náà lẹ̀ ń wò yẹn. Ọ̀gá ọlọ́pàá Túnjí Dìísù ti pàṣẹ fún àwọn ọlọ́pàá láti yìnbọn lu ẹnikẹ́ni tí kì í ṣe ẹlẹ́ṣọ́ ààbò tàbí ológun tí wọ́n bá ti rí tí ó gbé ohun ìjà ìbọn tí kò bófin mu dání. Ní ọjọ́ Ẹtì tí ń ṣe ọjọ́ 24 oṣù keje 2026 ní Benue ní Túnjí Dìísù, olórí àwọn ọlọ́pàá IGP, ti sọ pé wọ́n ti fún àwọn ọlọ́pàá ní àṣẹ láti ta ẹnikẹ́ni tí wọ́n bá rí pẹ̀lú ohun ìjà alágbára tí kò bófin mu ní ìbọn lẹ́sẹ̀kẹsẹ̀. Dìísù sọ èyí ní Makurdi, olú ìlú ìpínlẹ̀ Benue, ní ọjọ́ Ẹtì nígbà tí wọ́n ń ṣe ìpàdé olùkópa pàtàkì ní ilé ìjọba. Ó sì ṣàlàyé pé àṣẹ náà wá láti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ẹni tí ó pàṣẹ pé kí wọ́n fi òpin sí àìsí ètò ààbò tí ó ti ń tẹ̀síwájú láti ọdún ti pẹ́ ní ìpínlẹ̀ Benue àti ní gbogbo inú Nàìjíríà. Túnjí Dìísù ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí aṣojú orí gbogbo àwọn ọlọ́pàá. IGP ti kìlọ̀ fún àwọn ọlọ́pàá pé àkókò
tí à ń ṣe ohunkóhun láìsí ìjìyà nínú ẹgbẹ́ ọlọ́pàá Nàìjíríà ti parí. A fún Dìísù ní ipò tuntun ní ọjọ́ Wednesday nípasẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ilé ààrẹ ní Àbújá. Olórí àwọn ọlọ́pàá sọ pé àwọn òṣìṣẹ́ ẹlẹ́ṣọ́ ààbò ni wọ́n ní àṣẹ ni wọ́n sì ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti gbé ohun ìjà. Ó sì kìlọ̀ pé àwọn òṣìṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ òfin kò ní fi ọwọ́ yẹpẹrẹ mú àwọn ọ̀daràn tó ń lo ohun ìjà lọ́nà tí kò bá òfin mu. Ẹ ò lè máa rìn kiri pẹ̀lú ohun ìjà bí ẹni pé kò sí òfin tàbí ètò ní orílẹ̀-èdè yìí. A kò ní gba irú nǹkan bẹ́ẹ̀ láàyè, ni olórí àwọn ọlọ́pàá sọ. A ti fún wọn ní ìlànà, a ní ìlànà first order lábẹ́ òfin 237. A ti fún àwọn ọlọ́pàá ní ìtọ́ni pé wọn kò nílò láti dúró de àṣẹ láti ọ̀dọ̀ àwọn aláṣẹ wọn kí wọ́n tó ṣe ohunkóhun tó tọ́ àti eléyìí tó yẹ fún ẹnikẹ́ni tí wọ́n bá rí ohun ìjà alágbára ní ọwọ́ rẹ̀ lọ́nà tí ò bófin mu. Ó ní kí wọ́n yin onítọ̀hún tàbí kí wọ́n ta á níbọn lẹ́sẹ̀. Ẹ̀yin ènìyàn wa, èyí ni àṣẹ tí ọ̀gá ọlọ́pàá Túnjí Dìísù tó fún àwọn ọlọ́pàá wípé ẹnikẹ́ni tó bá gbé ìbọn tàbí ohun ìjà lọ́nà tí kò bá òfin mu, wọ́n ní kí wọ́n ta níbọn lẹ́sẹ̀. Ẹ jọ̀ọ́ fẹ́ wá béèrè wípé àwọn ará ìlú tí wọ́n ní firearm for self defence, àwọn wọ̀nyẹn náà ń kọ́ o, torí ẹnikẹ́ni wọ́n ní lọ́nà tí ò bá òfin mu. Ó dáa ká tètè máa béèrè ká máa yànnàná ẹ̀ báyìí ni o, torí ṣe mọ̀ pé àwọn ọlọ́pàá go ni wọ́n gbọ́ wọn gbọ́ kọ́ọ̀mù o. Àwọn tí wọ́n bá gba láńsẹ̀sì tí wọ́n jẹ́ ará ìlú tí wọ́n ní sọ́wọ́ láti fi ṣe self defence lọ́nà tí ó bófin mu, ẹ má yìn wọ́n ní ìbọn o, ẹ má ta wọ́n lẹ́sẹ̀ o. Àwọn agbésùmọ̀mí tí wọ́n ń gbé kiri, àwọn Fúlàní, àwọn fọ́rínà tí wọ́n kàn ń wọnú ìlú wá lọ́nà tí ò bá òfin mu, tẹ́ ẹ̀ rí lọ́pọ̀ yanturu ọta ìbọn nínú ṣakaṣaka lóríṣiríṣi tí wọ́n ń gbé wọnú ìlú. Àwọn wọ̀nyẹn ẹ jọ̀ọ́ ẹ bá wa gbógun tì wọ́n, ẹ ta wọ́n lẹ́sẹ̀, ẹ ta wọ́n níbi tẹ́ ẹ bá ti fẹ́ ta wọ́n. Ọ̀gá ọlọ́pàá ti pàṣẹ báyìí o, ẹyẹ ènìyàn wa ẹ jọ̀ọ́ ẹ bá wa pín ètò yìí. Ìròyìn gidi leléyìí, wọ́n ti pàṣẹ fún iléeṣẹ́ ọlọ́pàá wípé gbogbo àwọn tó ń gbé nǹkan ìjà ń rìn lọ́nà tí ò tọ́ àtàwọn jàǹdùkú náà ni o, tí wọ́n ń danú ìlú rú látàrí political crisis tó ń lọ. Àwọn wọ̀nyẹn náà ṣé ẹ ti fún wọn láṣẹ pé kí wọ́n máa ta ará ìlú ní ìbọn ni? Torí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ní Ilé Ifẹ̀, ní gáràjì ọkọ̀ àwọn awakọ̀ tó wà ní Ilé Ifẹ̀ ní Mayfair. Ibẹ̀ ló ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìbọn ń dún lákọlákọ tàtàtàtàtà. Àwọn ọmọ ìta, àwọn ọlọ́kọ̀, látàrí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ l'Óṣogbo, ó ti tàràkà dé Ilé Ifẹ̀ o. Ẹ wò, ẹ bá wa wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú fọ́nrán yìí. Àwọn wọ̀nyí náà ṣé wọ́n gbàṣẹ? Torí nígbà tá tẹ̀ máa rí fọ́nrán yẹn, a rí pé mọ́tò patrol vehicle àwọn ọlọ́pàá ló ń tẹ̀lé jíìpù yẹn. Ẹni tó dẹ̀ bọ́lẹ̀ nínú jíìpù yìí, ó dé fìlà pupa, ó wọ ṣẹ́ẹ̀tì white, ó bọ́lẹ̀ pẹ̀lú firearm. Ṣé ẹlẹ́ṣọ́ ààbò lẹ́nìyẹn ni? Ọlọ́pàá dẹ̀ wọ́n dẹ̀ escort ẹ̀ tó dẹ̀ fi bọ́nlẹ̀, ó dẹ̀ yọ ìbọn sọ́wọ́ báyìí, ó dẹ̀ ta ní ìgboro Ilé Ifẹ̀ ní gáràjì àwọn ọlọ́kọ̀. Tẹ́tẹ̀ máa gbọ́ tí àwọn dírẹ́bà wọ́n ń pèrò sọ́kọ̀, ó yá o ẹni tó lọ sí Ìbàdàn o, wọ́n bẹ̀rẹ̀ sí ń pèrò sọ́kọ̀, adẹ̀ ń gbọ́ ìbọn dẹ̀ ń dún nínú gáràjì ń bẹ̀ ní Mayfair ní Ilé Ifẹ̀. Ẹ bá wa gbọ́ bó ṣe ń dún. No see me. This no one take bullets again. I got it.
ẹ̀yin ènìyàn wa ṣé ilé ẹ̀ bá wa rí nílé Ifẹ̀ ló ti ṣẹlẹ̀ o ẹ̀ńtẹ́ ìjọba bíbí ilé Ifẹ̀ ẹ gbọ́ rògbòdìyàn eléyìí tó ṣẹlẹ̀ bí wọ́n ṣe ń da ìbọn bolẹ̀ ní ilé Ifẹ̀ lẹ́ ń wòye ní gáràjì ọlọ́kọ̀ níbi tí àwọn èèyàn ti lọ ń wọkọ̀ ibẹ̀ ni a ti rí fọ́nrán tó jáde síta ọ̀gá ọlọ́pàá Túnjí Dìísù ṣé àṣẹ tẹ́ ẹ pa fún àwọn ọlọ́pàá ṣé kò dọ́dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n gbé patrol vehicle wọn tí wọ́n gbé ọkọ̀ van wọn tí wọ́n ń tẹ̀lé ọkọ̀ jíìpù yìí so ẹni tó wà nínú ọkọ̀ jíìpù yẹn báwo ló ṣe jẹ́ kalẹ̀ nìyẹn tó fi yọ ìbọn tí wọ́n dẹ̀ ń shoot aside àwọn èèyàn ló wà nínú gáràjì ọkọ̀ yẹn o àwọn èèyàn lẹ́ ń gbọ́ tí wọ́n ń pèrò sọ́kọ̀ nínú gáràjì ọkọ̀ yẹn ṣerú nǹkan báyìí ṣó bójúmu bí a ṣe rí kọ́mẹ́ǹtì yìí leléyìí tí ẹnìyẹn sọ wípé Ọlọ́run ló yọ òun nígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ wípé òun wà nínú gáràjì yẹn so ẹ̀yin dẹ̀ ti fún àwọn ọlọ́pàá láṣẹ wípé ẹni tí ó bá gbé ìbọn sọ́wọ́ pé ọlọ́pàá àti ológun ló láṣẹ láti gbé ìbọn sọ́wọ́ so arákùnrin tó dé fìlà pupa tó wọ ṣẹ́ẹ̀tì white nílé Ifẹ̀ yìí tó dẹ̀ ń shoot aside báwo ni tẹ̀ ṣe jẹ́ ṣẹ́rí kọ́tà sọ òṣèlú wọ́n ti fi ba inú ìlú jẹ́ àwọn ẹgbẹ́ olóṣèlú ní ìlú Ilé Ifẹ̀ l'Óṣogbo ní gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ti sọ Ọ̀ṣun di war zone báyìí látàrí political crisis tó ń ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá ọjọ́ ajé ìwòyí ọjọ́ ajé ọ̀sẹ̀ tó kọjá ní rògbòdìyàn ń ṣẹlẹ̀ ní gáràjì àwọn ọlọ́kọ̀ l'Óṣogbo ó ti máa di àná eléyìí ti ṣẹlẹ̀ ní Ilé Ifẹ̀ ṣé bí a ṣe fẹ́ máa bá a lọ lélẹ́yìí lẹ́ni Ẹ̀sà Òkè ẹ wo arákùnrin yìí Ẹ̀sà Òkè wọ́n ní orúkọ ènìyàn jẹ́ Wọlé Ọ̀kẹ́ wọ́n ní lálẹ́ àná ló wọlé sí Ẹ̀sà Òkè bó dẹ̀ ṣe wọlé ní rògbòdìyàn ti bẹ̀rẹ̀ sí ní ìṣẹ̀lẹ̀ wọ́n ti fọ́yàn lórí fọ́nrán yẹn ẹ lọ wò lórí Telegram Àṣàkẹ́ TV News wọ́n ló lérí ó léka wípé tí ẹgbẹ́ àkọọ́dù bá lè wọlé ní Ọ̀ṣun ó ní wàhálà máa ṣẹlẹ̀ ó dẹ̀ ń lérí sí àwọn èèyàn wọ́n ti fọ́yàn lórí báyìí wọ́n ní orúkọ arákùnrin yẹn jẹ́ Wọlé Ọ̀kẹ́ wọ́n ní wọ́n ti lọ fi ẹjọ́ sun iléeṣẹ́ ẹlẹ́ṣọ́ ààbò àwọn ti kọ lẹ́tà lọ látàrí wàhálà tí wọ́n ní ẹnìyẹn ń dá kalẹ̀ ní Ẹ̀sà Òkè ẹ wá wo ẹni tí wọ́n fọ́ lórí láàárọ̀ yìí nìyẹn ò ní ọjọ́ ajé ọjọ́ 27 oṣù kejì 2026 eléyìí tó ṣẹlẹ̀ ní gáràjì ọkọ̀ yìí ó ṣẹlẹ̀ ní àná ọjọ́ àìkú ọjọ́ 29 oṣù kejì 2026 nílé Ifẹ̀ ìjọ ò la fẹ́ ṣe léyìí dá òṣèlú bòbá ọpá bòbá òbù lẹ́sẹ̀ ẹ wo orí làgèrè flyover orí afárá yẹn kí wọ́n dẹ̀ ná owó iyebíye sí orí afárá báyìí ṣé mo bí pé amúfọ́nrán wá ní ọ̀sẹ̀ tó kọjá ní ìjẹta ọjọ́ àbámẹ́ta amúfọ́nrán wá wípé orí afárá yẹn ó ti ń já lulẹ̀ wọ́n dẹ̀ ti ń ṣe damage control ìyẹn ó bàjẹ́ fúnra ẹ̀ ni ṣé wá rí eléyìí látara ẹ̀tanú àwọn òṣèlú bò bá ọpá bò bá òbú lẹ́sẹ̀ wọ́n dẹ̀ lọ yọ bí jígà ni wọ́n yọ tí bóyá àmà ni bóyá àdá ni bóyá pọ́npọ́n ni wọ́n yọ tí wọ́n dẹ̀ wo ẹ wo eléyìí kì í ṣe wípé bóyá ara àwọn iṣẹ́ àjàǹbákò eléyìí ọwọ́ ni wọ́n fi bàjẹ́ wọ́n dẹ̀ bàjẹ́ ṣe rí ẹ̀yin adarí ẹ̀yin gómìnà ẹ̀yin kọ̀ǹtráktọ̀ ẹ̀yin olóṣèlú ẹ̀yin ọba gbogbo àwọn nǹkan wọ̀nyí ó yẹ kẹ́ ẹ lè mójútó ju eléyìí lọ irú orí afárá yìí ó yẹ kí CCTV camera wà ń bẹ̀ iná 24/7 ó wà ń bẹ̀ àbí ẹ ti gbé sólà síbẹ̀
àbí ẹlẹtírísítì mọ̀nàmọ́ná iná Nàìjíríà ló wà ńbẹ̀ ni ó dá orí afárá CCTV máa wà ńbẹ̀. Irú àwọn tó ṣe ọṣẹ́ yìí báyìí ó yẹ kí CCTV camera kó lè capture wọn, torí eléyìí tó a rí tó bàjẹ́ yìí kì í ṣe pé bóyá ó ya lulẹ̀ fúnra ẹ̀ o. Eléyìí tí ó amúwá ní ìjẹta ìyẹn ya lulẹ̀ fúnra ẹ̀ ní. Ṣé rí eléyìí wọ́n wo ni ọwọ́ ni wọ́n mú sí tí wọ́n fi wo, kò dẹ̀ ní sé lórí àwọn ẹgbẹ́ alátakò olóṣèlú àmọ́ pátì tó jẹ́ o, ṣùgbọ́n ara àwọn ẹgbẹ́ alátakò olóṣèlú àwọn ló ṣe iṣẹ́ yìí. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ àwọn pátì yẹn bá wa máa kọ sọ́ndà comment section tẹ́ bá jẹ́ ọmọ Ilé Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Kí ló dé kí wọ́n ná iyebíye owó? A sì ń sọ fún wọn wípé kí wọ́n gbìyànjú láti máa gbé iṣẹ́ ọ̀nà wọ̀nyí fún àwọn kọ̀ǹtráktọ̀ gidi. Ìmọ̀ràn tá a sì fún wọn nìyẹn, kí wọ́n máa ṣe iṣẹ́ yẹn dáadáa. Ẹ̀yin kan tí wá lọ síbẹ̀ tí lọ fọwọ́ bàjẹ́, irú ẹ̀yin yìí ó yẹ kí wọ́n gbé Ògún, kí wọ́n gbé ṣọ̀pọ̀nná, kí wọ́n gbé jáde kan fi ṣépè fún yín ni wípé kí Ọlọ́run bà iṣẹ́ ọwọ́ ti yín jẹ́. Kí ló dé? Tẹ́ ẹ fẹ́ kí ìlú dá, so ṣé nítorí ẹ̀tanú pátì lẹ́torí wò sùsùsùsùn wípé kí gọ́vnà nǹkan kó ṣe iṣẹ́ kẹjẹ máa bàjẹ́? Eléyìí kò bójú mu o. Ẹ wo fọ́nrán yẹn lẹ́ ń wò yìí. Sledgehammer náà fi gbá yìí o. Sledgehammer ní sẹ́ẹ̀. Ẹ̀yin ènìyàn wa ṣé ẹ bá wa rí, ẹ bá wa wo ìyàtọ̀ méjèèjì. Eléyìí tó fẹ́ fúnra ẹ̀ títì yẹn orí afárá ẹ̀rù tó dé ìwé fẹ́ ó ti ní ojú àmì tí wọ́n pe àkíyèsí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lé lórí wípé ibi yìí o kùjẹ̀kùjẹ̀ tí wọ́n bọ̀. Eléyìí tí wọ́n mú jáde wípé ìyẹn pé símẹ́ǹtì ò dún dáadáa, ó yẹ kí wọ́n da granite sí. Ẹ wò yẹn dáadáa. Ẹ wá wo eléyìí, ẹ rí i pé eléyìí ìyẹn ni àwọn demarcation tí wọ́n máa ń ṣe sí ọ̀nà láàrin ọ̀nà méjì, two lane, ṣe kí wọ́n máa ṣe demarcation sí láàrin. Ẹ wò ẹ rí wípé ìyẹn àwọn kan ni wọ́n lọ bẹ̀ tí wọ́n lọ bàjẹ́. Ṣe rí pé ó yàtọ̀ síra wọn. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe irú iṣẹ́ yìí, gbogbo ẹ̀yin tẹ́ ṣe irú iṣẹ́ yìí, Elédùmarè máa bà iṣẹ́ ọwọ́ yín jẹ́ ni. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe irú iṣẹ́ burúkú yìí, tẹ́ wò sùsùsùsù wípé kí wọ́n máa tún ìlú ṣe kẹ́yìn kan máa bàjẹ́ nítorí ẹ̀tanú olóṣèlú. Tálá àárọ̀ bá ní kó dáa fún yín, alálẹ̀ ò ní jẹ́ kó dáa fún yín o, torí ìwà ìkàlẹ̀ hù yìí. So òṣèlú bó ba ọpá bó ba òbò lẹ́sẹ̀, tí ẹgbẹ́ òṣèlú kan bá ti ń ṣe nǹkan dáadáa, ẹ̀yin kan kẹ́ máa lo ẹ̀tanú kẹ́ fi máa bàjẹ́, àwọn alálẹ̀ máa gbógun tì yín. Kí ló dé? Ìjọ wo nílùú wá fẹ́ dá? Tó yẹ pé ẹkọ̀ ti múra yín lọ́ta, òṣèlú bó ba ọpá bó ba òbò lẹ́sẹ̀, ẹ̀ ń bàlújẹ́ ni. Àwọn kan nìyẹn nínú Ilé Ifẹ̀ tí wọ́n ń ta ìbọn tá tí wọ́n tẹ ẹ̀wọ́ wípé àwọn èèyàn, ìyá aláta, ìyá onítòmátò, onípọ́ngilá, oníbúrẹ́dì, wọ́n wà nísọ̀ tí wọ́n ń tajà, ẹ̀dẹ̀ ń yìnbọn ní broad daylight báyìí, shoot aside, ẹ̀dẹ̀ ń yìn. Ẹjọ́ ẹ̀yin ará Ilé Ifẹ̀, kí ló ń ṣẹlẹ̀ ní gáràjì Mayfair o? Ẹ jẹ́ ká rí lọ́ndà comment section, fọ́nrán yẹn bá a ṣe rí nìyẹn. Ta ni ká mú wá fún wa? Kí ló ń ṣẹlẹ̀ ní Ilé Ifẹ̀ o? Ọ̀nìrìṣà ẹjọ́ bá wa pàkíyèsí sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Ẹjọ́ ti bá wa bomi pa rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ yìí o. Bóyá láàrin àwọn ọlọ́kọ̀ ni tàbí rògbòdìyàn òṣèlú tó ń ṣẹlẹ̀ lọ́ṣun náà, tó ti sọ Ọ̀ṣun di zone 1, war zone. Ẹjọ́ ti bá wa bomi pa o. Àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ o. Ẹ̀yin ènìyàn wa, ara wọn leléyìí o, ọwọ́ ti bà wọ́n o. Àwọn oníbàárà
tí wọ́n fi oògùn gba owó lọ́wọ́ ará ìlú. Ọwọ́ bá arákùnrin yìí, owó tán ti gbà tọ́nà àwọn tọrọ bárà, wọ́n wá rí wọn tí wọ́n wé àwọn owó kan, wọ́n wé mọ́ ewé, wọ́n di àwọn kan, wọ́n dì mọ́ nǹkan dúdúdúdúdú. Mà ní ṣé oníbárà fún lówó, ẹ mà jẹ́ ká kíyèsára àwọn tí wọ́n bá sọ pé àwọn tọrọ bárà yìí. Ẹ wo, wọ́n mà ní gba àìsìkí wa o. Jẹ́ ká wo nǹkan tó ṣẹlẹ̀ ní fọ́nrán yìí. Èmi Ọlọ́run ni mi, Ọlọ́run yín. Kí ló dé bàbá yìí? Kí ló dé ya? Ìwọ ni mo yà kí ló dé? Kí ló dé bàbá? Kí ló dé bàbá? Kí ló dé? Ẹgbẹ́ mi lọ sí police station. Kí ló dé? Kí ló dé? Kí ló dé sí mo sọ? Èmi Ọlọ́run yìí ni ẹ. Èmi Ọlọ́run ni ẹ. Ọlọ́run. Kí ló dé? Kí ló dé ọ̀tẹ̀ yìí? Kí ló dé? Èmi Ọlọ́run ni ẹ. Èmi Ọlọ́run ni ẹ. Èmi Ọlọ́run mà ní Ọlọ́run ni ẹ. Owó tí mo tọrọ ni mo fi tọ́jú ara mi ni. Mo ń díṣẹ́ fún yín ni bàbá yìí, mo ń díṣẹ́ fún yín ni. Mo ń tọ́jú ara mi, mo ń tọ́jú ara mi, mo ń díṣẹ́ fún yín. Èmi Ọlọ́run ni ẹ, èmi Ọlọ́run ni ẹ, mo ń díṣẹ́ fún yín ni ẹ. Èmi yà kìlẹ̀ sí àyè. Agbọ́dọ̀ wà nílá ìjọba yìí. Èmi community. Sẹ́tẹ̀ sí ní ọ̀dà mi. Èmi yà kìlẹ̀ sí àyè. Èmi yà kìlẹ̀ sí àyè ọba. Ẹ jẹ́ ká establish bàtà. Bàbá mi mo gbà kìlẹ̀ sí àyè. Àkàdé mi tó tún tẹ̀lé mi ló gbà kìlẹ̀ sí àyè. Bó lẹ́nu lókè mẹ́. Bó lẹ́nu lókè mẹ́. Mo ń tọrọ owó tí mo tọrọ owó láti ṣe kí mo tọrọ owó nígbà tí mo tó kó lọ. Èmi ò ní sẹ́mi gbogbo àgbáyé. Kí lè fògùn sí? Kí lè fògùn sí? Nǹkan tó ṣe mí. Tẹ́ bá ti bàbá. Wọ́n náà. Kí ló dé? Mi sẹ́gbẹ́ rẹ̀. Mi sẹ́gbẹ́ rẹ̀ bàbá yìí. Mi sẹ́gbẹ́ rẹ̀. Nǹkan tó ṣe mí ò ní ṣe. Owó tó mi jẹ́ fún bàbá yìí. Bàbá. Nígbà tó bá ń fò gbogbo wọn lọ́wọ́ bàbá yà mà dání. Community wà nínú ewu honestly kọ́lọ̀ kó dákun kó ṣàánú wa ni. Bàbá. Community I don't want that. Bàbá. Ọlọ́run yẹn mi Ọlọ́run lélẹ̀. Bàbá. Bàbá. Èmi Ọlọ́run lẹ́ni o. Yóò tẹ́ lọ Ẹ̀yin ènìyàn wa, ẹ̀yin náà bá wa rí fọ́nrán yẹn. Ẹ jọ̀ọ́ irú ẹni yìí o, ìdájọ́ wo ló yẹ kí wọ́n ṣe fún? Ṣé irú ẹni tẹ́ ẹ̀ ń wò yìí, bàbá tẹ́ ẹ̀ ń wò yìí, ṣé ebi ló pa tán fi ń tọrọ bárà? Tàbí àwọn kan ló rán wọn níṣẹ́ yẹn? Torí àwọn kan wà tó yẹ pé wọ́n á ní kán lọ gba owó àwọn èèyàn jọ, wọ́n á fi ṣe àjò. Tàbí arákùnrin fúnra rẹ̀ ló fẹ́ lò ó láti fi ṣe àjò. Torí ojú arákùnrin tá à ń wò, ṣé ebi ló ń pa wọ́n tí wọ́n fi ń tọrọ owó? Torí nígbà tó máa da owó yẹn sílẹ̀, ṣe rí pé owó yẹn ti pọ̀ gan. Wọ́n dẹ̀ rí àwọn kan tí wọ́n dì mọ́ ewé. Kí ni ìdí tí wọ́n fi di owó mọ́ ewé? Iṣẹ́ wo ni wọ́n fi yẹn ṣe? Ẹ̀yin ènìyàn wa tó bá yé yín dáadáa, ṣé mo pọ́ ọmọdé làṣàkẹ́? Ẹ bá wa wo fọ́nrán yẹn dáadáa. Kí ló ń ṣẹlẹ̀? Ṣé wọ́n rán wọn níṣẹ́ ni? Ṣé wọ́n fẹ́ lò ni? Tàbí àwọn kan ló wà níbìkan tí wọ́n ń gba owó yẹn jọ? Wọn ò ní gba àìsìkí wa tọmọtọmọ o. Jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí. Irú àwọn kan báwọn yìí kò bójúmu láàrin ìlú o. Ẹnikẹ́ni tí ọwọ́ bá ti bà, gbogbo àwọn tó ń tọrọ bárà bó ṣe ń kó wọn lẹ́kọ̀ọ́ yẹn, mo sọ nínú fọ́nrán gbà tá a ṣe fọ́nrán yìí pé gbogbo ìpínlẹ̀ tó kù pátápátá kí wọ́n palẹ̀ wọn mọ́ bọ́ ẹ̀.
kí wọ́n palẹ̀ wọn mọ́, kí wọ́n kó wọn kúrò láàrin ìlú, torí àwọn kan wà tó yẹ pé wọ́n ti ń lò fún iṣẹ́ ibi. Ẹlòmíì wà ìyà ò jẹ́, nǹkan kan ò ṣe é, wọ́n á kọ̀ déédéé máa gba àwọn owó wọ̀nyẹn láti fi ṣiṣẹ́ ibi. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀, mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ìlú yẹn o, a ò ní bọ́ sí wọn lọ́wọ́ tọmọtọmọ o. Lórí ìkànnì wa náà ni ẹ̀yin ènìyàn wa tá a máa mú wá fún wa bó bá ṣe ń lọ. A ní àní jẹ́ kí etí wa máa di sí gbogbo kan tó bá ń ṣẹlẹ̀ jákèjádò orígun mẹ́rin àgbáyé, pàápàá jù nílẹ̀ Yorùbá. Ẹ máa bá wa pín ètò wa, ẹ bá wa subscribe sórí YouTube channel wa. Ọ̀gá Túnjí Dìísù wọ́n ti pàṣẹ fún àwọn ọlọ́pàá o. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe jàǹdùkú láàrin ìlú, tẹ́ẹ̀kọ̀ lọ kó ìbọn jáde, ẹ̀yin tí wọ́n ti sọ di jàǹdùkú lẹ́yìn olóṣèlú, tẹ́ẹ̀kọ̀ ń ta wọ́n ní ẹnikẹ́ni tọ́wọ́ bá ti bà nínú yín, àtẹ̀yìn agbésùmọ̀mí, ẹ̀yin Fúlàní, gbogbo wọn tí wọ́n wà ní Akínyẹlé, tí wọ́n ní firearm, tó yẹ pé tí ọ̀rọ̀ kékeré bá ṣẹlẹ̀ láàrin Haúsá àbí Fúlàní pẹ̀lú Yorùbá, wọ́n á lọ gbé ìbọn jáde. Gbogbo wọn náà ni òfin yẹn mú o, gbogbo wọn pátá, wọ́n ní ẹnikẹ́ni tí wọ́n bá firearm lọ́wọ́ ẹ̀ kí wọ́n tá ń bọ̀. Ó yá ẹ̀yin ènìyàn wa, jẹ́ ká rí èròǹgbà yín lórí ìgbésẹ̀ yẹn, torí a ò gbọ́dọ̀ dákẹ́ ká máa wò bí gbogbo kan báwọn ẹ̀bùn ṣe ń lọ. Ìgbésẹ̀ tó nípọn gbọ́dọ̀ tẹ̀lé, ìgbésẹ̀ náà ni wọ́n dẹ̀ ti ń gbé yẹn. Christopher Musa òun náà ti pàṣẹ ní ìbẹ̀rẹ̀ oṣù yìí fún àwọn ológun, òun lẹ fi rí wípé àwọn ológun wọ́n ń ṣe iṣẹ́ yẹn gidi báyìí, wọ́n ń ṣe iṣẹ́ o, kọ́nà kó máa bá wa fún wọn ṣe. Àwọn ológun gidi ni o, a sọ wípé àwọn Boko repentant o. Ẹ̀yin ènìyàn wa, jẹ́ ká rí èròǹgbà yín, ẹ bá wa subscribe sórí YouTube channel wa, ẹ máa bá wa pín ètò wa orí asaketvnews.com, ẹ máa bá wa ka àwọn ìròyìn wa, ẹ dẹ̀ máa fi èròǹgbà yín síbẹ̀ ní abẹ́ ọ̀rọ̀ àríwísí comment section, ẹ máa comment kí lè máa rí wípé ẹ̀ ń visit Àṣàkẹ́ website, ìyẹn lájẹ́ kí n mọ̀ wípé ẹ̀ ń visit ẹ o. Elédùmarè á fún wa ṣe àní ìdààmú. Èmi náà lọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, àbúrò yín, Àṣàkẹ́ TV show. Ẹ máa bá wa pín ètò wa, ẹ pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀lọ́gbọ̀, Olùduwà gbè wá láṣẹ ìdùnnú. Àṣàkẹ́ TV show.